ẹ̀rì jọ́ máa lẹ pósítà káàkiri yóò wí láwọn àníjọ́ máa wo súnmọ́ yìí òun fẹ́ ṣe mọ̀lúdì ó ní kankan tó fẹ́ kójú lábẹ́ ẹ̀rì tí àfọ́ máa sọ pé bóun ṣe wà yìí owó lòun wá sí àfẹ́sẹ̀ owó lẹ́nu títí ẹ̀ ẹni bá ti sọ pé owó lòun wá ìtumọ̀ ni pé owó yẹn ti ga ní ẹ̀mí rẹ̀ torí pé púpọ̀ rẹ̀ làwọn owó tẹ́lẹ̀ ìwọ tó wá ń sọ ó tó wá jà fẹ́sẹ̀ pé mo ṣe wà yìí owó lọ́kàn báyìí a'udhu billah ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tí máa ń wá ayé lábẹ́ ẹ̀sìn ní waffa ilayhim a'malahum fiha ọlọ́wọ́n bá ní gbogbo tí ń wà ní àfilè lọ́wọ́ yóò gun mọ́tò rẹpẹtẹ yóò kọ́lé rẹpẹtẹ lẹ́yìn náà yóò ní dúkìá rẹpẹtẹ yóò nílẹ̀ rẹpẹtẹ ọlọ́wọ́n bá ní wahum la yubkhasun ní sàbòsí fún gbogbo ìgbìyànjú rẹ̀ ní àjẹkọ́ àṣìfún tí ń wá yọ́ọ́ gun pléènì káàkiri bó fẹ́ ra jẹ́ẹ̀tì yóò rí ra ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar ọlọ́wọ́n bá ní àmọ́ kò sí nǹkan kan fún ọlọ́run mọ́ lẹ́yìn kó lè jóná wa habita ma sana'u fiha gbogbo àwọn iṣẹ́ eré tó ti ṣe kalẹ̀ sílé ayé táwọn fojú wo pé iṣẹ́ eré ní àwọn máa ṣiṣẹ́ ń gbìyànjú gbogbo ti bàjẹ́ kó tó dọ́dọ̀ ọlọ́run ọba wa batilu ma kanu ya'malun gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe pátá ọlọ́run ọba aláwọ̀ nígbà kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run ọba jẹ́ kọ́lọ́mọ́sà ẹ̀sọ́ ní nígbà burú bẹ́ẹ̀ Suratu Hud aya 15 dé aya 16 ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ń sọ pé ẹni bá ń wá ayé lábẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ní àáfún láyé yẹn àmọ́ iná ni ó wọ̀ lọ́run nítorí pé tó bá ti dé ọ̀hún tó bá ti dọ̀hún lọ́run yóò fẹ́ gba aládàá iṣẹ́ rẹ̀ kó lè fi wà ní Jánnà wọn ò sì wá kọ́lẹ̀ fún nítorí nígbà tí ń ṣe kò sí nítorí ọlọ́run ọba wa àdáwò bẹ́ẹ̀ kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ìtí ń bẹ́ńlẹ̀ yìí Sheikh Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní gbogbo wa ní ká máa sáàdì ọlọ́wọ́n balabala àníyàn wa lérí tí à ń ṣe kíni à ń ṣe tọ́jẹ́ ìjọsìn wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa à máa show off àdámọ̀ ẹ̀dá ni ẹ rí mi ẹ wá wò mí mo ti ka Kùránì 10 láàrin oṣù yìí mo ṣe wà yìí mo ti yan náfìlà lóru aago 3 lèmi máa ń jí ẹlòmíì gan kódà yóò ti ṣiṣẹ́ yẹn yóò ti ṣe tí ọlọ́wọ́n bá àlá tí ó ti rí kó ṣe lẹ́yìn ìgbà tó ṣe tán ni ó ṣe wá bàjẹ́ fún rẹ̀ òun ni kéèyàn máa sọ pé ẹ̀mẹ̀gbà tó dòrò lóru lánàá aago 3 lòdì rọ̀ láti aago 2 àbọ̀ mo ti ṣe kíni ni mo ti jí òjò yẹn ọ̀rọ̀ bá mi lérí awọ ni ọ̀rọ̀ bá mi lérí tẹ́ ni nítorí sọ kí ló kàn wá pẹ̀lú ẹ̀ kí ló kàn wá pẹ̀lú nítorí sọ sáwà lábẹ́ ń fẹ́ sáwà lágbà lọ́wọ́ rẹ̀ ó ti ṣiṣẹ́ yẹn wò láti àná ọ̀rọ̀ tó sọ lọ́sàn yẹn ó sì fi ṣe kíni ó fi ìrẹsì ẹ̀ ó sì fi bàjẹ́ wọ́n sì ká kúrò nínú àkáǹtì rẹ̀ wọ́n ká kúrò nínú fáìlì ẹ̀ ẹnu rẹ̀ yìí náà ló fi ba tiẹ̀ jẹ́ ẹnu rẹ̀ yìí náà ló fi ba ṣẹ́ jẹ́ àbí kò lè kéwú ọlọ́run wala tubtilu sadaqatikum bil manni wal adha ọlọ́run ẹ̀ má ba sàrà yín jẹ́ pẹ̀lú ìrègùn àtọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéèyàn máa ní èmi mo gbé dìde èmi mo ràn lọ́wọ́ èmi mo gbé débi tó dé yẹn ọ̀dọ̀ mi ló dé sí lẹ́kọ̀ọ́ èmi ni mo ranisẹ́ fún èmi ni mo ṣe fídọ̀ fún èmi ni mo ṣe ìyàwó fún kí lọ́kàn wá pẹ̀lú yẹn ṣé nígbà tó ń ṣe òun ṣe nítorí ọlọ́run. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Ànábì ní inna akhwafa ma akhafu alaykum Ànábì ní ti ń pa mi láyà jù inna akhwafa ma akhafu alaykum inú àwọn nǹkan tí ń bà mí lẹ́rù jù Ànábì lẹ́rù ń bà ọ́ lérí yín tí ń bá lọ tán àṣíríkà al-asghara òun lẹ́bọ kéékèèké kọlu wa ma ṣíríkù al-asghar wọ́n lè rí Ànábì kí là ń pè ní ẹbọ kéékèèké ẹgbọ́n tá Ànábì sọ Ànábì ní àríyá òun náà ní kéèyàn máa ṣe kárí ní lérí ìjọsìn kéèyàn lọ Mákà ó sì lẹ́yìn ó wá kú ẹyin góòlù ẹ̀sílẹ́fà kọ́ máa pè rẹ̀ ní mùsùlùmí òdodo sí mùsùlùmí tó gbádùn nìyẹn èyí tó wá gbé díìsì tó ń fẹ́ yín kẹsí wà yín sí kí ló fẹ́ ká fi ṣe kí ló fẹ́ ká fi ṣe kí ni kí ló fẹ́ ká fi ṣe. Ànábì ní ẹbọ kékeré ni kọjá pé ẹ̀sìn tó yẹ kẹsí nítorí Ọlọ́run àníyàn mi lẹ ní ẹ wá ń ṣe nítorí àwọn ẹ̀dá Ọlọ́run Ànábì lẹ́bọ kékeré ni ẹ fi àwọn ẹ̀dá Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ẹ wá fi wọ́n wéra wọn tá Ànábì fi pè lẹ́bọ kékeré ni ẹ òun ò ní múyàn kúrò ní Ìsìlámù o àmọ́ iṣẹ́ tẹ̀yàn ṣe tó ṣẹbọ kékeré yẹn ń bẹ iṣẹ́ yẹn ó ṣe kíní iṣẹ́ yẹn ó bàjẹ́ nítorí bá Ànábì lẹ́rù jama ṣé kò ní da kó bá wa náà lẹ́rù nítorí bá Ànábì lẹ́rù
yóò dá kó bà wá lẹ́rù nítorí ká má rò pé ẹ̀rù ń bẹ ńlẹ̀ wọ́n máa jẹ́ pé kò sí nǹkan kan lẹ̀ tọ́lọ́n bá sọ tá nábì bá sọ lọ́rọ́ al-amalu wa sahibuhu matrukan nígbà míì iṣẹ́ tẹ̀yàn ṣe àtẹni tó ṣiṣẹ́ yẹn ọlọ́wọ́ pa àwọn méjèèjì tì tó ń tọ̀wọ́n bá ti ṣe nítorí kárí ni anábì ni ọlọ́wọ́ bá qala Allahu azza wa jalla ọlọ́wọ́ bá ní ana agina shurakai an shirik ọlọ́run lé mi ọlọ́wọ́ bá èmi ni mo rọrọ̀ jù ìyìn nídìí ẹni kankan kí n tó ṣe tí mo fẹ́ ṣe ẹ̀yin náà sì gbọ́dọ̀ ṣe ní tó yẹ kẹ́ ẹ ṣe fún mi nítorí ẹnìkan àbí kẹ́ ẹ ṣe fẹ́ nìkan èmi ọlọ́wọ́ bá agina mo kọjá bẹ́ẹ̀ mo tóbi jù bẹ́ẹ̀ lọ mo ní amila amala ẹni bá ṣiṣẹ́ ẹ̀sìn kan ashraka fihi ma'i ghairi tó wá jẹ́ pé torí ẹnìkan ló ṣe ṣe é kìí ṣe torí èmi ọlọ́run iṣẹ́ ẹ̀sìn ló sì pé taraktuhu wa shirika iṣẹ́ tó ṣe yẹn èmi ọlọ́run pa á ti òun náà fún rẹ̀ èmi ọlọ́run yọwọ́ náà rọ̀ rẹ̀ nípa òun náà ti ìní gba ẹ̀sìn yẹn ìsì ní gbòǹgangan lẹ́rú láàfin lọ́lẹ̀ wọnú yàrá gbogbo alálẹ̀ túnra wa ṣe ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó kárí gbogbo àlùmọ̀nì al-ikhlasu wa an ya'mala al-abdu al-ibadata li wajhillah níta ń pè ní ikhlas sincerity òun náà ní téèyàn ṣe ń torí ọlọ́run ọba Allah nìkan ọlọ́run fi ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin tẹ́ bá ti ṣẹ̀sìn ẹni ẹ̀sìn ẹni ikhlas pẹ̀lú ẹ̀ ẹ̀sìn torí ọlọ́run èyí tẹ́ bá ti ṣe torí ọlọ́run ọba kò ní jẹ́ torí tọ́lọ́run ọba wa ẹ̀rọ mayami yaqulu Allahu azza wa jalla wọn lọ́wọ́ sọ níbi al-qiyama idha jaza an-nasa bi a'malihim tọ́lọ́ máa fún kálukú níṣẹ́ ládàá rẹ̀ ọ̀yá ládàá wẹ̀rẹ̀ ládàá sàárà tó ṣe ọ̀yá ládàá àrùn kìyàmù lẹ́lì koran tọ́ka wọ́n mọ̀ fún kálukú ládàá rẹ̀ wọ́n ní yóò wá kú àwọn kan àwọn náà máa béèrè ládàá ipò àfẹ́gbà ládàá wẹ̀ àfẹ́gbà ládàá àrùn àfẹ́gbà ládàá kìyàmù lẹ́lì àfẹ́gbà ládàá sàárà tá ṣe anáwó gan sẹ́sìn agbówó lẹ̀ fáwọn èèyàn wọ́n lọ́wọ́ ní idhabu ila alladhina kuntum turawuna fi dunya ọlọ́wọ́ bá ní ẹkú níwájú mi ẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ń ṣe fún gbà yẹn fanzuru hal tajiduna indahum jaza bóyá rẹ̀ sàn lọ́dọ̀ wọn bóyá lọ́dọ̀ wọn sàn ẹ lè gbà ní wọ́n bá káwọ́ lérí jama níbo ni wọ́n ń darí wọn lọ jama wallahi kìí sàlì janna nítorí gbà wọ́n ń ṣe nílé ayé ọlọ́run mọ́ ìtorí tí wọ́n fi ṣe ìgbà tó sì jẹ́ tọ́lọ́run kò lè jẹ́ tọ́lọ́run gbogbo tábà ṣe lẹ́sìn ẹ̀dá kun torí tọ́lọ́run ọba wa ẹ̀jẹ̀ àrònú dáadáa ó lè wọ bàtà nítorí àwọn èèyàn àbí o lè gẹ fìlà nítorí èèyàn o lè kọ́lé nítorí àwọn èèyàn àmọ́ má kí ọ̀run nítorí èèyàn o níta bá ti pè lẹ́sìn o lè kọ́lọ̀ ilé rẹ torí àwọn èèyàn pé kán lè máa kọ́lọ̀ green mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé ilé mi fine kọ́lọ̀ white èyí wà ní kan ṣe pẹ̀lú yẹn ọ̀rọ̀ ayé ẹni yẹn àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ gbalada lérí ẹ̀ lọ́rùn tá ń pè lẹ́sìn lọ́ba fẹ́ gbalada lọ́rùn sí nítorí ọlọ́run ọba tó ń lọ lè pàdé lọ́rùn àríyá fìsọ́lá lé ní ọ̀pọ̀lọpọ̀ wa ń kírun bá a bá ń kírun a máa kí dáadáa lójú àwọn èèyàn àmọ́ tá a bá ń dá kí a máa sáré. wọ́n ní ìgbà tí owó tó bọ́ lọ́wọ́ ṣètọ́ nígbà tó bá jẹ́ pé bó o ṣe ń sin lọ ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣe ní gbangba bó o ṣe farabalẹ̀ ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń farabalẹ̀ ní gbangba bó o ṣe farabalẹ̀ ní gbangba náà ló ń farabalẹ̀ ní kọ̀rọ̀ ìka farabalẹ̀ lójú àwọn èèyàn tí o bá sáwọn èèyàn mọ́ ala ìsájì kíkí dìde ọ̀rẹ́ rẹ̀ wájú kúlẹ̀ ọ wọlé Allahu akbar alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ogun tajwidu yẹn jáde òrùfù makharij òrùfù jáde ó pe kẹ́límà yẹn tó nítumà ó wá sálámà ó farabalẹ̀ lérí irun gbogbo nǹkan ló ṣe tó pé pérépéré síbẹ̀ àmọ́ tó wà lẹ́mìí ẹ̀ ni pé kí ájíà ó lè mọ̀ pé àwọn márùn-ún kí káàfá ò lè mọ̀ pé àwọn ṣe kí ni àwọn lóhùn bíi máàmù Mákà sóòrà tó kúrú ní máa ń kà tẹ́lẹ̀ nígbà tí àwọn èèyàn yọ sí táwọn èèyàn bẹ́ ń tòsí ọfà agùn dóńtọ̀ wọn bá ti sálámà kó sì ṣèkámà mi nítorí pé àníyàn tó fi ṣe iná lẹ̀sán tó ṣe kí ni ẹnìyàn máa sọ̀rọ̀ rẹ káàkiri o pé ó mú lágbájá ń kírun o nígbà mọ́dọ́dún ẹ̀ ọlọ́mọsàjáwa náà máa rí kíbi rẹ̀ ó ti ń polówó rẹ̀ káàkiri súnmọ́ àníyẹn ríyáwó ni kó ti rí ọ ẹ̀sán tó gbà nánu wọ́n porúkọ rẹ̀ láyé ń bí àmọ́ wọ́n porúkọ rẹ̀ lọ́run kálẹ̀ lè sọ́ra wa
kọ́mọ jẹ́ pé àṣetánì tí ọ̀já wọn tí wọ́n gbé léjòkó tí wọ́n kírun àṣetánì tí òjì wọn kírun òun náà ló tún wá wọ mọ́ṣáláṣí wá bá wa náà làwa tá à ń kírun náà àwọn náà ń kí bí aláìsí kíní bí aláìkí. wọ́n gbàwẹ̀ ọmọ ọmọ gbàwẹ̀ lọ síbi mítìn ipe mítìn tá a fẹ́ ṣe lọ́la yìí máa gbàwẹ̀ lọ bàtà bá sì débẹ̀ tó máa ti ní ẹ wá jẹun èmi ó sọ fún wọn yìí pé àníyàn wà àwọn torí ẹ̀ ló ṣe gbà rẹ̀ lọ àwọn ènìyàn kan fẹ́ bí parẹ́ ẹ̀ torí pé ládájọ́ gbà náà ni pé àwọn èèyàn máa sọ pé ọlọ́run kọ́ sàwánà bí yín o ọlọ́run sàwánà bí yín o àwọn èèyàn ń gbà wẹ̀ fá yóò ní ọlọ́mọṣẹ́ gbà lọ́wọ́ gbogbo wa ọlọ́run gbà wàláhì ọlọ́run gbà lọ́wọ́ nítorí àníyàn tó fi jẹ sàárì ọlọ́run ti ṣe kíní ọlọ́run ti mọ̀ nínú ẹ̀ náà ni ká máa lẹ pósítà àwọn àfa káàkiri káàfọ́ máa gbé fọ́tò rẹ̀ sí pósítà àfa súnà àti gbọ́tà àwọn olùbídí àṣàmà pé àṣetánì náà lọ dá kọ́mpìnì tí wọ́n lẹ̀ tẹ́lẹ̀ àṣetánì náà lọ dá bídí alẹ̀ ọmọlẹ̀ pósítà káàkiri ọmọlẹ̀ pósítà ara rẹ̀ káàkiri ẹ̀mí yóò ṣe odidi fọ́tò ńlá yóò lẹ̀ mọ́wájú mọ́ṣáláṣí ọ̀rẹ́ ọ̀hún nígbà tí ìṣèpọ̀ rẹ̀ ọ́ tó láwọn àní tó wé wọn àti ìṣẹ̀síwá tó kó sọ́run yẹn tó wá lẹ̀ pósítà rẹ̀ mọ́wájú mọ́ṣáláṣí kí ló fẹ́ káfíyèsí ṣe ìwọ ni ìmáàmù àdúgbò àbí ìwọ wòlé àwọn òlìyà ẹni ọlọ́run kan ò ní ṣe bẹ́ẹ̀ àmì tá a fi mọ̀ pé èyí ṣe ni ọlọ́run lójú ṣe tó ṣe àwọn ẹni ọlọ́run wọ́n máa ń fi ìbádà àwọn pamọ́ bóbìnrin ṣe máa ń fi ẹ̀jẹ̀ haidi ọ̀rọ̀ pamọ́ ni tó ní jẹ́ kẹ́nìkan kan mọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹni rí máa ń fi ìbádà àwọn pamọ́. ẹ wá kójọ lẹ́yìn jimá ìgbà míì lẹ́yìn alásàrì ẹ wá ń pariwo mọ́ṣáláṣí aláha la ilaha illallah táwọn ẹyin ń ṣẹ́yẹn umaru ló ṣe yẹn ní àbí abubakar àbí usman bin affan wọ́n máa pariwo yé ọlọ́run bá látẹ̀jì haribi sọlátíkà ọlọ́run bá níbẹ̀ bá ń sàdúrà tẹ́ ń ṣe síkiri ẹ má pariwo kálukú ọmọ dá tẹ̀sí jẹ́jẹ́ ẹ má dá ṣe ní ẹni ṣe papọ̀ ẹ̀rọ máa yá mi nínú àwọn kárí ni wa òun náà ni ká máa lọ mọ́kà ká máa lẹ́yìn sílífà àti góòdù yóò tún máa bínú pé kí ló dé tí wọn ò fi aláàjì sí orúkọ tòun ìwọ gan lọ́yẹ̀ kọ́ máa kọ́ fáwọn yẹn pé ẹ má pè mí lálàájì mà ọ̀rọ̀ yẹn lágbára ńlẹ̀ Yorùbá díẹ̀ pé ẹ má pè mí lálàájì kí wọ́n fẹ́ máa pè lálàájì fún ṣé torí wọn ló ṣe lọ Mákà ní àbí torí ọlọ́run wa atimul hajja wal umrata lillah ọlọ́run bá ní ẹ lọ hajj ẹ lọ umra lillah nítorí pé ẹ fẹ́ fi súnmọ́ lọ kì í ṣe nítorí káwọn èèyàn kan lè bá a mọ̀ pé ẹ lọ Mákà àpẹẹrẹ tá a fi mọ̀ pé ẹ̀sìn òye èèyàn òun náà ní kálájà ọ̀darí kárí eyín lẹ́nu ẹ̀ kálájì ọ̀darí kárí eyín lẹ́nu ẹ̀ ìgbà tó ń ṣe hajj lọ́wọ́ lọ ń jẹ́ àlájà ìgbà tó ń ṣe hajj lọ́wọ́ lọ ń jẹ́ àlájì alhajja nígbà tó ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ tó bá ti parí ẹ̀ òkò rẹ̀ lọ jẹ́ ètò ń jágbọ́ yẹ̀ sí nìyẹn. arákùnrin kan wọ́n invite ẹ̀ sí programu ńlá kan wọ́n náà fẹ́ ṣe ìkówójọ wọ́n wá jẹ́ olówó ńlá kan nílẹ̀ Yorùbá wọ́n wá kọ Mr. sí orúkọ rẹ̀ wọ́n wá lọ lè bá ń lé wọ́n fún ní invitation ó wo kọ ó ní orúkọ tòun ní Mr. ṣé wọn mọ̀ pé òun ti lọ Mákà irú insult wo ni ẹ wá lè kọ aláàjì ẹ wá kọ Mr. wọ́n ní ẹ má bínú a mọ̀ pé yóò bí yín nù ó bí wọn nù ó bí wọn nù ó kí ni kí láwọn aṣọ tẹ̀ fi ní bínú mọ́ ẹ̀gbọ́n tó sọ fún wọn ó ní gbogbo invitation tí wọ́n ti tẹ̀ kán lè kó wa ó ní kán sun náwájú ilé òun ọwọ́ bèrè pé èló ni wọ́n fi sèmí bí 50,000 ní bí 60,000 ní lọ́ba kàwó mi lé wọn lọ́wọ́ nítorí pé wọn ò kọ́ alhaji ṣé èèyàn làwọn èèyàn ní Islam ṣé èèyàn làwọn yóò àbí paruparu ẹbí wọn sì kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà sọ̀rọ̀ pé alubára ni wọ́n máa ń pè wá àfẹ́ ìṣẹ́ alubára òjíṣẹ́ Ọlọ́run làfà á ti gbé wọn sípò tí wọ́n dé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn kárí ní tàǹsí ńlẹ̀ Yorùbá òun náà ni ká máa da tẹ̀síbá sọ́rùn búlàlà ká máa kó tẹ̀síbá sọ́rùn tẹ̀síbá tó ń kó sọ́rùn káàkiri kí ló fẹ́ ká máa pè ọ́ nítorí fẹ́ ká máa pè ọ́ ti yé wọ́n náà bó ṣe ń tó sọ́run tó ń tó nì àníyàn tó fi ń tó wọ́n náà ṣe kí ni wọ́n dà máa àwọn àmì wọn máa gbé ìtẹ́ ìkírun wọn gbé séjìká báyìí wọn máa rìn káàkiri àdúgbò ìtẹ́ ìkírun tó ń gbé séjìká yìí kí ni túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹni pé báwa ṣe wà yìí ibi abá ti dé láti jù tẹ́lẹ̀ o wọ́n bá yọ dùwà kí dùwà oye ìtumọ̀ ẹ̀ nánu ó kírun tẹ́lẹ̀ pẹ̀lú lójú rẹ̀
wọ́n ní ọgbọ̀n ọlọ́gbọ̀n oníkọ́lá filẹ̀ àwọn yẹn ti ń padì rẹ̀ wọ́n ní ẹgbẹ̀lẹ́ ẹsẹ̀ kálá sáré dání àníbẹ̀ ni ọlọ́wọ́ gbà mọ́ ó ti ṣiṣẹ́ yẹn tó ti dá ìpẹ̀tọ́ parẹ́ mu ó ti bà níyàn rẹ jẹ́ nígbà míì ti ṣiṣẹ́ rí tán ó yẹ kéèyàn tó bàjẹ́ fún rẹ̀ ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa nínú àwọn táwọn àlùfáà pàkíyèsí ẹ̀ òun náà ni kẹ́nì kọ̀ọ̀kan wa kí a lọ lè sọ gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe min àníwá àríyá nínú àwọn kárí ni táwọn èèyàn máa ń ṣe òun náà ni kéèyàn máa ṣiṣẹ́ ìjọsìn torí káwọn èèyàn kan lè bá máa yin èèyàn yóò máa ṣe táwọn èèyàn bá sí yin ṣe ni wọ́n máa ṣe ara rẹ̀ ó máa yá wọ́n ní tára rẹ̀ bá ti ń yá látara ẹ̀yìn tí èsì pé ìwọ gangan fúnra rẹ̀ ló wù ọ́ láti ṣe kíni láti ṣe wọ́n lè ṣe torí ọlọ́mọ torí kí ló fi ṣe torí dànsáàkì rẹ̀ wọ́n ní iṣẹ́ ẹ̀rẹ́ tó ń ṣe táwọn èèyàn wá ń bú ọ tọ́wá ní òṣè mọ́ wọ́n ní kò jẹ́ torí ọlọ́run tọ́wá jẹ́ torí ọlọ́run wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe lọ ẹni tí bá ń ṣiṣẹ́ torí ọlọ́run ọba ẹ̀yìn àtẹ̀ébú kìí disturb rẹ̀ lẹ́yìn náà gbogbo tó bá ti ṣe ní kọ̀rọ̀ má máa sọ ní gbangbama níṣẹ́ ìjọsìn máa fi pamọ́ láàrin wa tọ́lọ́run kódà tó bá fẹ́ fi kọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ ọkàn sọ pé ẹnìkan nínú àwọn ẹni rẹ̀ ó sì báyìí fún yẹ ó sì báyìí fún bàbá rẹ̀ ìwọ náà ló ṣe ń rí fà sí ara rẹ̀ amẹ́nìkan ò ní màmá wọ́n pe nìkan nínú àwọn ẹni rẹ̀ wọ́n pe ní tẹ̀mímọ̀ dárí nínú àwọn sálàf ẹnìkan wá pàdé ẹ̀ lọ́sàn ó ní kayfa salatuka bil-layl faghadib ó ní báwo ló ṣe máa ń kí kìyàmù léèlì lóru ròyìn kìyàmù léèlì rẹ̀ fún wa wa qala ó ní la an usalli rak'atan fi sirr khayru min aquma al-layla wa aqussaha 'ala an-nas ó ní kí wọn kíra kẹ ẹyọ kan péré nínú òkùnkùn lóru ó lóore òun nífẹ̀ẹ́ sí bí kó wọn yan náfìlà ní gbogbo òru kó wọn máa wá ṣàlàyé gbogbo náfìlà yẹn fáwọn èèyàn yákẹyọ kan tóun dákí tóun ọ̀sọ́fẹ́ nìkan kan yẹn òun nífẹ̀ẹ́ sí ó sì dùn máwọn ju kó wọn wá kí náfìlà ní gbogbo òru kó wọn máa wá narí tiẹ̀ fáwọn èèyàn lọ́sàn-án ipe náfìlà yẹn rákà 15 mo ṣe lé ní mo fi wítìrí mo fi parí ẹ̀ rákà 14 àbí rákà 13 èmi à ní 40 rákà lòun ṣe kíni tẹ̀mímù dárí ó ní torí pé òun gbà pé rákà ẹyọ ọ̀kan yẹn òun lọ́wọ́ ọba àlá ìyẹn gbà lọ́wọ́ òun èyí tó ń sọ fáwọn èèyàn yẹn ọlọ́run ní ṣe kíni ọlọ́run nígbà lẹ́yìn náà Allah yatanashata ad-da'iya idha qalla al-huduru amama wọ́n ní àpẹẹrẹ tá a fi máa ma ẹni tí ó ń sọ̀rọ̀ yá òun náà ni ẹni tó jẹ́ pé báyà ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run yóò wá sọ fáwọn èèyàn pé ẹ bá mi lọ sí ibi wáàsí tá lọ yẹn àwọn èèyàn mélòó ló ti wà ń bẹ̀ wọ́n bá pe bàbá wọn ní àwọn tó wà ń bẹ̀ ò tí ju 10 lọ mo fẹ́ sùn díẹ̀ náà tí wọ́n bá ti tóbi 150 yóò wá jí mi ẹ̀dàkùn àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ sáwọn ò tí tó lẹ́ni tá a sọ̀rọ̀ fún ó jẹ́ pé ẹlòmíì wọ́n ní ara rẹ̀ ò ní yá tó bá rí i pé èèyàn 2 mẹ́ta lọ́wọ́ àwọn dùn àmọ́ táwọn èèyàn bá pọ̀ orí ọmọ awú bí gàrí fọ̀ yóò máa sọ wọ́n rán nítorí pé kò sí ìkìláàsì Ànábì sọ fún Àlì onílàyé adiyallahu bika rajulan wahida ìbájẹ́ nìkan péré abúlékò yẹn máa lọ́bẹ̀ máa lè jíṣẹ́ ọlọ́run ìbájẹ́ nìkan péré lọ́bà gba Islam ó ti tó fún ọ ìbájẹ́ nìkan làwọn afáwa nínú dáfi kọ́ wa kọ́lọ́ mọ́sàdì àdàbí wọn ní gbogbo bí tẹ́ bá ti lọ lè bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa expect pé èèyàn kan lè fẹ́ pàdé mbẹ̀ ọ̀kan ní àwọn afáwa wọn ni wọ́n lọ sí mọ́sálásí kan wọ́n máa lọ lẹ́sẹ̀ dánilẹ́kọ̀ọ́ mbẹ̀ àwọn èèyàn máa ń pọ̀ wọ́n bá débẹ̀ lásìkò tí wọ́n máa ń bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ kò sẹ́ni kankan ní mọ́sálásí lẹ́yìn àfáà tọmọ tó mú lọ́wọ́ wọ́n láfa àwọn yẹn ní ọmọlẹ́kẹ́ dòkólẹ̀ ọyá síbi tá a dé èèyàn ni wọ́n náà èmi àti ẹ̀ náà àwọn aláwọ̀ lálùkọ̀ lé ní. abájọ́ ní kíláàsì yọ́pọ̀ yìí dání aláwọ̀ yẹn wọ́n la fẹ́ kọ́ gé báyìí lọ́lọ́mọṣẹ́ sọ níbi aburú bẹ́ẹ̀. àníyàn kọ̀pọ̀ amọ́sọ́lọ́hún o ká máa lọ lè bẹ̀ àwọn tá a bá ní àrùn burúkú yìí ká máa lè fẹ́ kíni ká máa lọ lè bẹ̀ kéèyàn máa wọṣọ ẹ wá wò mí ẹ wá rí mi àbẹ́ rí mi ní. mùsùlùmí àwọn àlùfáà ní ká mójútó àníyàn kọ́ lọ́mọ́sà ìṣàánú wa nínú àwọn kan táwọn àlùfáà tó sọ òun náà ni pé yajibu ala al-mura'i an ya'lama an-nasu aw yuhibbu al-mura'i an ya'lama an-nasu annahu huwa alladhi fa'ala al-ibada mo ti sọ yẹn lẹ́ẹ̀kan òun náà ni kí
èèyàn fẹ́ kí gbogbo èèyàn mọ̀ sí iṣẹ́ olóore téèyàn bá ṣe kíni téèyàn bá ṣe láwọn ilẹ̀ lárúbáwá tí ọ̀rọ̀ yé wọn díẹ̀díẹ̀ àwọn fi bọ́ọ̀sì sí ẹgbẹ́ mọ́sálásí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ dá sí tọ́lọ́hún wọ́n kàn mọ́ ju chẹ́ẹ̀kì síbẹ̀ wọ́n mọ́ ju chẹ́ẹ̀kì síbẹ̀ wọn ò fẹ́ kí jàmá mọ́sálásí ọmọ àwọn wọn ò sì fẹ́ kán bá yẹ táwọn filẹ̀ tọ́ba di ẹ́ndì oṣù làwọn kan kó chẹ́ẹ̀kì wọn lè káṣẹ́ wọlé lọ́dọ̀ wa ń bí bàbá àdínní ojú òkú ní ọ̀fẹ́ yìí ti báyìí ní wọ́n máa ní Ibrahim sọ́wọ́ ti dá tiẹ̀ Ahmadu sọ́wọ́ ti dá tiẹ̀ mọ́ mọ́sálásí kan ní Ìlọrin bàbá yẹn sì jòkó ó ní gbogbo aláti dáwó àfi wọ́n nìkan lè dá mo sì wẹ̀ báyìí mo ní ohun mi lọ́wọ́ ẹ̀ ó ní gbogbo aláti dáwó àfi wọ́n nìkan gbogbo aláti dáwó sáwọn aláṣọ lẹ́sàn kọ́lọ́mọṣẹ́ sọ ní ibi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi afáwa Ali ibn Hussein Ali ọmọ Hussein jọmọ Ali ibn Abi Talib ọmọ níjẹ́ Ali ó wá jẹ́ àfàlá ó tún wá jẹ́ olówó wọ́n ní yóò wá gbé àpò dakik bí àpò gaari àpò sẹ̀mú táwa ń jẹ́ ń sìn yẹn àpò ńlá yóò gbé séjì kábàáyé tó bá di aago méjì òru nínú òkùnkùn yóò jù kalẹ̀ lójú ọ̀nà opó yóò jù mí kalẹ̀ lójú ọ̀nà ọmọ òrukàn yóò jù mí kalẹ̀ lójú ọ̀nà tálíkà yóò wá sáré wọlé padà yóò wá bẹ̀rẹ̀ náfìlà bí ṣe máa ń ṣe àwọn ọmọ ọkàn rí i pé bàbá já àpò kalẹ̀ nírọ̀lẹ́ ìgbà tí ó fi dàárọ̀ àwọn ọmọ ẹran ibi tí bàbá ṣe kí ni bàbá kó àpò lọ wọ́n sábà pé bàbá máa ṣílẹ̀kùn ní máa ń jáde nígbà tí bàbá wa Ali ibn Hussein Zainul Abidin ni wọ́n ń pè é nígbà tó wá jáde láyé nígbà wọ́n ń wẹ̀ lọ́wọ́ Al-Mugassil ẹni tí ń wẹ̀ wọ́n ń bè lọ́wọ́ àwọn ọmọ wípé èjìká yìí kí ló ṣe bàbá ń bẹ̀ tí gbogbo ẹran ti bẹ̀ jóná báyìí ṣe mọ̀ pé àwọn ibi tẹ́yìn máa ń gbé nǹkan sí ní gbogbo gbà yọ yàtọ̀ sí ara yòókù ọwọ́ dà ìgbà tí wọ́n bá sáyàn ní nǹkan ọwọ́ dúdú lọ́wọ́ nípa síbẹ̀ wọ́n wá ń sọ fún ọmọ pé kí ló ṣe bàbá ń bí ọlọ́rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n náà wọ́n padà mọ̀ pé bàbá máa ń gbé àpò dẹ̀kíìkì àpò oúnjẹ ìmọ̀ ń gbé séjìká lóru tẹ́nìkan kan ní mọ̀ àtàwọn táwọn jọmọ rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ wọ́n ní ká máa sọ fáwọn ní gbogbo gbà wípé sadaqatu sirri sàárà ọ̀kọ̀kọ̀ tẹ́nìkan ní mọ̀ tó ti fi hu ghadaba rahmani ìmọ̀ ń pa ìbínú ọlọ́run ọba tó bá fẹ́ bínú sí yàn tẹ́yìn bá ṣe sàárà àkọ́kọ́ ọlọ́run sì ní bínú ma àwọn kàmọ́ pé bàbá máa ń sọ̀rọ̀ yẹn pé sadaqatu sirri sàárà tẹ́yìn ṣe láàrin wa tọ́lọ́run tó pé lágbájá tó sì rún owó mọ́ lọ́wọ́ tẹ́nìkan ọmọ ó pè sí kọ̀rọ̀ ó bò láṣìírí ó lè gbé fún lóru ọ̀yà ìyá lágbájá yẹjú sí mi lóru ọ̀dẹ̀ gbáṣọ fún fi bò láṣìírí bọ́lá máa fẹ́ bínú sí wa náà kò sì ní bínú ma. wọ́n pè nìkan ní Muhammad ibn al-Munqadari nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ Muhammad ibn al-Munqadari yìí ó jẹ́ ọ̀kan ní àwọn ẹni rí wọ́n lọ́wọ́ ní mọ́sálásí Madina ọ̀rọ̀ alúgọ sínú kọ̀rọ̀ kan ní òkùnkùn tí ń ṣe ìbádà ń bẹ̀ àwọn eléyìí ilé pósítà àwọn ilé tẹlifíṣàn kan máa pé ó ètò àmọ́ wa alúwà fún yín o aládùúgbò níwá àfáà níwá alásàlátù ọ̀daràn eléyìí lúgọ sínú mọ́sálásí Ànábì ní kọ̀rọ̀ nínú òkùnkùn ó wá bẹ̀rẹ̀ sí ṣe ìbádà àsìkò yìí kò sómi ní Madina wọ́n béèrè omi ọlọ́wọ́n ọ̀rọ̀ jù arákùnrin kan wá wọlé bó ṣe wọlé lọ́ba sí náfílà àdáka méjì lọ́ba tẹ́wọ́ Allahumma githna ọlọ́run fún wa lómi Muhammad ibn al-Munqadari olóhùn wò lọ́ọ̀kan tí ń sọ pé ọlọ́run fún wa lómi ó ní odò sì bẹ̀rẹ̀ sí rọ̀ kó tó di pé ọká wọlé báyìí odò ti ń kán nínú mọ́ṣáláṣí torí pé koríko ni wọ́n fi ń ṣe rúfin lásìkò tiwọn olóhùn wa wò pé wòlíì ọlọ́run kan tó lé lẹ́yìn Madina ó ní bí òjò ṣe kán báyìí tó jò bẹ̀rẹ̀ sí rọ̀ lọ́ba bu ẹkún ọwọ́ sunkún dàṣùbà ìpé wọ́n mọ̀ ní àná ya Allah mọ̀ wá ní kọ́ ọ̀rọ̀ jù ó ṣe rọ̀ jù tá lè mí èmi tí jẹ́ kankan ìwọ ọlọ́run ọwọ́ sunkún dàṣùbà nígbà wọn kírun àṣùbà tán Muhammadu tó wà ní kọ̀rọ̀ wọ́n jọ kírun òun wá ọ̀tẹ̀lé tó fi malé tọwọ́ títí tó fi malé tọwọ́ ọwọ́ adélé yẹn ọ̀pọ̀ ìdá ọ̀pọ̀ àdá wa lọ lè bá lẹ́yìn ìgbà yẹn kọ́dà kan kọ́ sàdúrà fún pé wọ́n rí pé ọ̀kan náà wòlíì ọlọ́run ọwọ́ mọ́sálásí lánàá ọ tẹ́wọ́ òjò sí rọ̀ ó ní apàdà máa sọ padà máa sọ ìgbà tí àbá Muhammadu Munqadari tí ó padà lọ sí ilé rẹ̀ ọjọ́ kejì ìyá tó wà ń bẹ ìyá yẹn ní ta lọ ń wá ó ní arákùnrin kan tó ga báyìí àwọn èèyàn tó ọ̀kan bẹ lẹ́ńkùlé mú tí ó ga báyìí bàbá aṣọ bàtà sóun lọ wá ó ti kó gbogbo ẹrù ẹ̀ lánàá ó ti ságo ládùúgbò
káàbà kan ní ọlọ́run ọlọ́dún òsìn kọjọ́ kọ́lọ́run sì wá ń fi ṣe kò ń gẹ́ kọjọ́ wá rọ̀ jíìpù lókùn tí wọ́n máa gun yóò máa sọ fáwọn yẹn ni pé ẹ̀dákun ṣẹfẹ́ kọ́ da fún yín lùi ìsúná ìdí mílíọ̀nù àyíjẹba alákùnrin sáko ládùúgbò kámọ́ bá wọn pé ní ọlọ́run ní nítorí pé àwọn ṣe ìkìláàsì pẹ̀lú ìbádà wọn. Abul Hasan al-Mawardi nínú àwọn àfa àgbà sálàfù ni nínú àwọn àfa Ṣàfi'íyà ni wọ́n ní sọfọ́rẹ́ rẹ̀ pé ààrẹ ti ṣe ní o lè jẹ́ tọ́lọ́jọ́ sọ́rọ́ àwọn tẹ́lá tó wà nígun yẹ katabati hadhihi al-banan owó yìí náà lọ kọ́ ọ́ àmọ́ nígbà tí ń kọ́ kọ̀ọ̀kan nítorí ọlọ́run ń kọ́ nítorí káwọn yóò lè mọ̀ àbí ká lè ráyé lábẹ́ tí bá ti wá jáde láyé ẹlẹ́dà sódò tó bẹ́ẹ̀ bá sì lè dà sódò ẹ̀tẹ́ wọ́n bá wọ ọlọ́run ọba ọlọ́run ní ó wúlò fáwọn èèyàn àmì èmi ò retí ládé ẹyẹ ọ̀kan lérí ẹ̀ nítorí pé nǹkan nítorí ọlọ́run nígbà tí ń kọ́ ọ wá ṣe tíra ó tún gbé pásítọ̀tù ẹ̀ sẹ́yìn àbẹ́yẹ rí ó ṣe tíra ó tún gbé fọ́tò ẹ̀ sẹ́yìn Ìmáàmù Ṣáfi'í ó ní tóun bá lè rí ṣe ni tó bá rọrùn ni ìbádùn máwọn kọ́mọ̀ sí orúkọ òun lẹ́yìn gbogbo tíra tó ń ṣe káàkà máa sọ pé ẹnìkan ló ṣe tíra yìí ẹnìkan ló ṣe tíra yìí káwọn èèyàn máa mọ̀ kó ló ń ṣe. ṣe rí pé ìkìláàsù sálàfù ọ̀nà wájú ìdí ẹ̀jẹ̀ máa nínú àwọn alfẹ́sì Abdullahi ibn Muhairiz òun tiẹ̀ wọ́n ní ọwọ́ ní ọjà kan àwọn tí wọ́n ń tajà ń bẹ̀ wọ́n wá ní afáàgbà lọ́wọ́ léyìí Abdullahi ibn Muhairiz òun lọ́wọ́ léyìí fa àhásíní bẹ́ẹ̀ àwọ̀ ẹ̀ta sọ ń fún dáadáa o ọjà tó fẹ́ ra ẹ̀ta fún dáadáa o àfáàgbà ní o tí wọ́n ní ká tàn kan dáadáa fún yàn kí ni wọ́n sọ yẹn ẹ̀dí lówó àbí kẹsẹ̀ kí ni àbí kẹ́ bùn àbí ahẹ́n lọ́ba bínú lónìí ṣe èmi lẹ́ ń sọ fún káńtà ọjà fún mi dáadáa nítorí pé mo jẹ́ àfáàlú innama nashtari bi amwalina àwọn máa ń kó lọ́wọ́ tàbá ń bọ̀ wá sọ́jà ni lasna nashtari bi dinina àwọn ìfẹ́sìn jẹun káàkiri ẹ̀sìn tá a sìn àsìn torí ọlọ́ọ̀ni àsìn torí kálí máa gbá sọ àsìn ọlọ́ọ̀ni torí kálí máa gbá rin àbí òdìdí ilé yóò lè bá bàbá onírin ìpé kókó rí wá tọ̀wọ́n wá ní ìwéèlú lè fẹ́ rà ó lè fún wa nírin àwọn òjíṣẹ́ ọlọ́run tó ó kọ̀ rẹ ló fi rà bí tó dé à musiba oye àfáwọ̀ Imam Ahmad Hanbali nínú àwọn àfáà sálàfù ni wọ́n ní ó kórìíra tí máa ń lọ jímà káwọn ọmọlẹ́kẹ́ wọ́n tẹ̀lé lẹ́yìn táwọn ọmọlẹ́kẹ́ bá ti ní àánàkùnmùlá ọ̀dàwọ̀ salamu alaikum ọ̀dàwọ̀ tí bí wọ́n bá lọ tán àfáà nìkan máa wá dá lọ ní kí ni tó máa yín kí ni tó máa ká máa kérò lẹ́yìn ẹlòmíì tó kérò lẹ́yìn wọ́n tó máa lùlù tẹ̀lé lẹ́yìn dánlá gbọ̀njẹ̀jẹ̀ dánlá la ilaha ṣéwúṣéwú la ilaha adáwọ̀ ń bẹ́lẹ̀ yorùbá jẹ́ máa ẹlòmíì ní kàkàwájú ọlọ́run yìí kan bú gani kò sí kàkàwájú ọlọ́run Imam Ahmad Hanbali Ibn Uyayna nínú àwọn àfáàgbà ni Ibn Uyayna yìí wọ́n ní tí máa ń ka àdísì fáwọn èèyàn tó wá kabì kan tí ẹ̀kọ́ wá gbọ̀n galaba olùbùkà ó wá bẹ̀rẹ̀ sí sunkún yóò wá gbé tíra tí ń kà yóò wá gbé sí ojú báyìí yóò máa ṣe bí ẹni tí ọ̀fẹ́ kése kí ni ọ̀fẹ́ ké mọ́ ó sì ti sun gbẹ́ndẹ́ ẹ̀kọ́ ó bá bẹ̀rẹ̀ sí katira padà àwọn ọmọ wa ní ẹ̀pẹ̀lẹ́ bàbá a ní ọ̀fẹ́ kì í pọ̀ díà ọ̀fẹ́ kì í kọ́ ẹkún tààrà kọ́ ọ máa sunkún lójú àwọn èèyàn gan jàmá nígbà míì olódò pé ìkan dáadáa ni ẹlẹ́mìí máa sunkún ẹkún mi máa ń gbéyàn lógìgì o bọ́tà àwọn ẹkún kan bẹ̀ tí bí ṣe ń sun lọ wọ́n mà ní àtọ́run ṣe kí ni tóun fi ń sun pípẹ́ bá máa pè ó ní olúbẹ̀rù ọlọ́run pé ìyá yẹn bẹ̀rù ọlọ́run màmá yẹn bẹ̀rù ọlọ́run kò sì bẹ̀rù kankan ẹ̀yìn torí yín ní bí ń sunkún tí ń sun yẹn kì í ṣe torí ọlọ́run àfọwọ́ Abdulrahman bó ń lè la wọ́n lóun ti máa yan náfìlà tó bá di pé àwọn èèyàn jí òun ti bẹ̀rẹ̀ náfìlà bí aago bíi 4 àbọ̀ sí àbí 4 mẹ́ta àbọ̀ yóò ti bẹ̀rẹ̀ náfìlà tó bá dínkù díẹ̀ torí pé àwọn èèyàn ń jí tásùbà kù díẹ̀ yóò wá sùn tó bá tẹ̀lé àwọn èèyàn tí wọ́n dìde báyìí yóò bá daṣọ borí yóò bá sùn àwọn tọ̀hún táwọn bá wá jí àwọn máa wá jí Abdulrahman ọmọ Leila dìde ńlẹ̀ yanamu galiba layalihi Abdulrahman ọmọ Leila olórun ní o ń sun pásá gbogbo èèyàn ní máa ń dìde wo dìde Abdulrahman sì ti ṣe náfìlà tó ti sú táwọn èèyàn bá ti wá jí yóò bá daṣọ borí
ìwọ wá jí lóru àwọn ni láì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 
àṣàdúrà fún gbogbo yín la ṣàdúrà fún ọlọ́mọsá ìṣàánú wa ọlọ́mọdé ìṣẹ́wọ́ bàjẹ́ o ọlágbára ọlọ́wọ́ bá wa Daoud ọmọ Hindi wọ́n ló ń gbàwé alamisi fún 40 years ìyàwó lérè òsìmá ó gbàwé alamisi àti Monday fún 40 years ìyàwó lérè ọmọ yóò gbóúnjẹ lọ́wọ́ láàárọ̀ alamisi yóò gbóúnjẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ tí máa ń lọ ṣọ́ọ̀bù láàárọ̀ ọjọ́ Monday yóò wá fún alubára lójú ọ̀nà yóò fún alubára ní ojú ọ̀nà ìyàwó rò pé yóò jẹun ní ṣọ́ọ̀bù àwọn tó wà ní ṣọ́ọ̀bù tájọ wà ní ṣọ́ọ̀bù àwọn rò pé ó ti jẹun kó tó kù ní ilé ó fi pamọ́ láàrin wọn àti ọlọ́run ọba wa zawjat ìyàwó Hassan ibn Abi Sinan Hassan yìí ní àwọn sálàfù ní àwọn ẹni rẹ̀ ni ìyàwó rẹ̀ òun ní sọ̀rọ̀ yìí ó ní ìdá àwa ila firashi yìí ó ní tó bá wá sùn tòun tí Hassan bá wá sùn tòun lóru yukhadi'uni kama tukhadi'u al-mar'atu tiflaha ó ní tó bá di òru yóò wá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ dìde lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún bí ìgbà tí ìyá ṣe máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́ dìde ẹgbẹ́ ọmọ rẹ̀ kọ́ má bàa jí yóò wá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ yóò wá wọnú ibìkan yóò ṣàlùwàlá yóò máa ṣe náfìlà láàrin òun àti ọlọ́run ó nígbà míì òun máa ń rí yóò máa tẹsẹ̀ tóótóòtó yóò máa fẹsẹ̀ lélẹ̀ tóótóòtó kẹ́nìkan kan bá mọ̀ pé ó dìde kìyàmù layl. níparí ọ̀rọ̀ mi Imam Shafi'i wọ́n ní jadirun bi kulli alim ọ̀tọ̀ fún olùgbàgbọ́ òdodo kọ̀ọ̀kan an takuna lahu khabi'a min al-amal salih ká lè gbìyànjú bí iṣẹ́ olóore wa ó ṣe pọ̀ ní kọ̀kọ̀ ká lè gbìyànjú bí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a máa ṣe ká jẹ́ kó wà ní kọ̀kọ̀ ó ní fa innama dhahara lin-nasi min al-amali qalilu an-naf'i fil akhirah torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe táwọn èèyàn máa ń rí wa yìí ẹ̀dá ni wá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àǹfààní rẹ̀ tó nǹkan níjọ́ àlùkìyámà ká lè gbìyànjú ká lè pé iṣẹ́ kọ̀kọ̀ lọ́pọ̀ ju iṣẹ́ tá à ń ṣe ní gbangba lọ ọ̀kan náà wọn sálàfù Ọlọ́run bá wọn sàhábà tó pọ̀ rẹpẹtẹ ọlọ́pọ̀lọpọ̀ wọn iṣẹ́ tá a bá lè dá ṣe ní kọ̀kọ̀ wọn ò ní ṣe lójú àwọn èèyàn bíi náfìlà wọ́n fẹ́ ṣe dùá ṣé ìwọ lè ṣe nu yàrá rẹ̀ wọ́n fẹ́ ṣe náfìlà ló lè ṣe nu yàrá rẹ̀ àsìbáàbù náà ní ikhlas ìdí máa jẹ́ èèyàn ní ikhlas alákọ̀ọ́kọ́ náà ń dùá torí ẹ̀mí rẹ̀ yóò ṣe lọ́wọ́ rẹ̀ àṣetánù sì fẹ̀mí rẹ̀ lẹ̀ ọmọ bẹ̀lọ́ nǹkan lọ́wọ́ bá kó ṣiṣẹ́ rẹ̀ ní ja'ala a'malana khalisatan liwajhil karim ọmọ sàdúà lérí tó bá ti sàdúà